Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. There's space here. Yeah, there is space. Okay, I'll thank you. Ẹ máa mú brown legido tó wà nínú báskẹ́tì yìí. Tẹ́ ẹ bá ti mú lé ọkọ̀ọ̀kan eré akárí lórúkọ ẹ̀. Ẹ lọ jókòó. Tẹ́ bá ti jókòó, ẹ má tí ì ṣí o. Kí ni mo sọ? Ẹ má tí ì ṣí o. Tẹ́ bá ṣí gbòbe. Ra mú tiẹ̀. Rèé mú tiẹ̀. Rèé mú tiẹ̀. Má mọ̀ kọjú ọ, mú tiẹ̀. Mú tiẹ̀ ìyá wa ẹ ti rojọ́ jù. Ẹ ti ro ẹjọ́ jù. Ayọ̀ bàtà ọ̀gá ẹ̀. Ẹ wọ́n gbọ́dọ̀ máa wọ̀ nílé. Thank you. Number four, please. Number four. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.